Africa Content TV. Ó dáa nínú omi tuntun apá kejì Ṣèyí ò ní stubborn mọ́. Seyi. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n fi oúnjẹ ẹ̀mí tí wọ́n fi bọ́ wa. Torí pé the essence Ramadan lecture yìí ó ní pé ká lè reflect. Ẹ mọ̀ pé tí èèyàn bá ń gbààwẹ̀ tó jẹ́ pé gbogbo ìlànà tí Ọlọ́run fi sílẹ̀ tí wọn ò máa gbọ́ ọ̀rọ̀ inú ẹ̀mí, àwọn ẹgbẹ́ kò ń ṣe àwẹ̀ làwọn yẹn ń gbà, hunger strike ni. Ọlọ́run á gba gbogbo àwẹ̀ wa o. Àwọn èèyàn ròyìn pé bóyá a kàn dé ibi tá a wà yìí ní ọjọ́ ìní pé from Ramadan lecture last year tá a fi dé tèdí pé smooth ride ni. No. Tẹ́ bá rántí this time last year tá à ń ṣe Ramadan lecture friction wà nínú ìjọba bẹ́ẹ̀ ni. Torí pé tó jẹ́ deputy ní time yẹn challenges wà. Also ní time yẹn this time last year Ramadan lecture last year à ń sọ pé well ọ̀rọ̀ re-election ó ń bọ̀ á wọlé ni á ní wọlé ni. Kíní kan wà lókè ni ó wà nísàlẹ̀ ni gbogbo ẹ̀ ni ó wà níwájú wa. Even as we progress ìgbà tó fi máa di bí July, August ọ̀rọ̀ nínú ẹgbẹ́ táwa ń ṣe PDP ọ̀rọ̀ G5 ó tún wà ń bẹ̀ bóyá G5 á di G1 ni àbí á di G2 nínú gbogbo àwọn tó jẹ́ G5 ìwọ nìkan Seyi Makinde ìwọ nìkan ni òun ṣe re-election fi àwọn G5 sílẹ̀ ọ̀rọ̀ problem Nàìjíríà kò ń ṣe nìkan ló lè solve ẹ̀ ìyẹn náà wà níwájú wa. Ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Alhamdulillah. A tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Alhamdulillah ya Rabbil alamin. Torí pé gbogbo challenges tó wà níwájú wa yẹn including that of the election proper Ọlọ́run gbàkóso. Ìgbà tí ẹnìkan ń sọ̀rọ̀ mo rò pé ara àwọn tí wọ́n ń ṣe tí wọ́n fa àwọn èèyàn hàn ni wọ́n sọ pé gbogbo àwọn mùsùlùmí ká dúpẹ́ lọ́wọ́ wọn fún àtìlẹ́yìn tí wọ́n ṣe fún mi àti àwọn ẹlẹgbẹ́ mi nípa ìdìbò tí ó kọjá. Èmi fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín kò ń ṣe àtìlẹ́yìn nípa ìdìbò nìkan. Láti ọdún 4 tá a ti bẹ̀rẹ̀ ìjọba yìí lẹ ti ń ṣe àtìlẹ́yìn fún wa. Torí pé for this 4 years tó fẹ́ tán yìí a gbọ́ one single relief. Fi gbé wa débi tá a dé yìí a tún double effort wa ni. Àwọn kan ní tí àwọn governors bá ti gba second term wọ́n máa ń relax ni. Ṣùgbọ́n ẹ mọ̀ wípé èmi sọ
wípé n ta fẹ́ ṣe kò ń ṣe pé bóyá a ṣẹ̀ fẹ́ lọ máa ronú sí ni a ti kọ sílẹ̀ ó ti wà ní ọwọ́ yín ẹ̀yin náà ẹ mú dání every year tá bá ń ṣe Ramadan lecture yìí n tá àbá tí ó wà nínú ẹ̀ tá àti ṣe ẹ sọ fún wa. ẹgbà tí mo rò pé afa àtẹrẹ ni maybe dan lecture kí wọ́n wá láti Ọ̀yọ́ state ó dà pé chief imam Ògbómọ̀ṣọ́ ni wọ́n sọ ń sìn òótọ́ ni mo gbà sí wọn lọ́wọ́ ṣùgbọ́n message látọ̀dọ̀ Ọlọ́run can come from anywhere in the world. N tó wà important sí wa ò ní pé kí ọ̀rọ̀ tí wọ́n fẹ́ bá wa sọ kó wà nínú ìlànà ìwé mímọ́ Quran. Ibi tí a bá ti lè pe àwọn lecturers láti Ọ̀yọ́ state we will be sensitive to it. And àwọn lecturer àti Ọ̀yọ́ state lẹ́ni náà àwọn pé wọ́n ní àwọn kan wọ́n ní táwọn bá ti padà délé àwọn fẹ́ máa gbé ìkankan tí wọ́n á da tapolimbo bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bí wọ́n dẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn mo wá wò ó mo rí ọ̀rẹ́ mi Láyẹmí dà mo rí Láyẹmí ń bì òun náà ló máa ń ta mọ́tò tó máa ń ra mọ́tò. So a bá mi gbé mọ́zù méjì ẹyọ kọ̀ọ̀kan fún. Gómìnà Adúpẹ́ Tèṣín Àtúnfòrè ọ̀tún. Adúpẹ́ Tèṣín Àtúnfòrè ọ̀tún. Kọ́kọ́rọ́ mọ́tò wá appointment wá Àtúnfòrè ọ̀tún. Adúpẹ́ Tèṣín. Àtúnfòrè. Wàá gbé kan fún Seyi Aláwìyé àti ìkan fún Seyi Tẹ́rẹ́ àwọn yẹn tí wọ́n wá fi complain fún mi pé ọyẹ́ tó wà nù ẹ̀ ó mú òtútù máa wọn lẹ́yìn irú ẹ̀ ní kò gbé fún wọn ẹ sì lọ gbà lọ́dọ̀ ẹ̀ ní àárọ̀ ọ̀la. Adúpẹ́ ẹ̀mọ̀ọ́ká Seyi Makinde ọlọ́run máa padà lẹ́yìn ẹ̀ adéṣáájú ọdún tó kọjá àmọ́ àbáwí gómìnà wọn fẹ́ fàdé àmọ́gàgùn márùn-ún ọmọ. A ò fẹ́ fàdé mọ́kàgùn márùn-ún ọmọ. A ò fẹ́ fàdé mọ́kàgùn márùn-ún ọmọ. Ẹ̀yin lẹ́ni ọlọ́ mọ́ta lẹ́dá wà lọ́la o. Ṣé ẹ ti dé láti Mẹ́kà? Àti lọ àyíṣẹ́ a ò fẹ́ fàdé mọ́kàgùn márùn-ún ọmọ. Òun pẹ̀jù nílùú Saudi amúmọ́ra àti nílùú Nàìjíríà ọlọ́mbà wa ṣe. A ò fẹ́ fàdé mọ́kàgùn márùn-ún ọmọ. Ó dà mo ti gbọ́ ọ̀rọ̀ tí ẹ̀ ń fọgbọ́n bá wa sọ. Seyi Makinde Adémọ́kà mo tọrọ Adémọ́kà mo tọrọ ọmọ alákànbí ọmọ lánàṣẹ́ Adémọ́kà mo tọrọ má ṣe gbàgbé mi o ọmọ Látúnbọ̀sún má ṣe gbàgbé mi ọmọ Mojísọ́lá Adémọ́kà mo tọrọ. Ní ọdún mẹ́rin àkọ́kọ́